Ìjọ wo lè sọ pé dé náà? Last week like that. Ẹ̀tọ́. Last week lady. Yes. Lójú yín rí báyìí. Ṣé ló dàbí ẹni pé wọ́n ti ń bá wa gbé ìlú ìtìpẹ́tìpẹ́ abẹ́rẹ́ mi ni? Kọ́tù mo sọ nìyẹn. I'm happy to see you. Ọlọ́run fídíò kọ̀ kì í ṣe justice ara o. Tí bá máa ń ṣe fídíò kọ̀ bá máa wọ́n pẹ́. Ó dàbí pé kí n fọ́ mi ní tó dín ìmọ̀ ó ń bẹ́ kí ìlà tó kéde rẹ̀. Ewu epo rọ́lẹ̀ ìjàre ẹni bẹ́ẹ̀ náà ṣe rí. I'm happy to see you. Anyway. Ká má fa àsìkò, no, ká má waste time. Ẹ̀yin ìyàwó wa. Ọ̀rẹ́, nǹkan tí mo ń bẹ sọ nìyẹn, you know, kárìn ká pọ̀, you know, yíyẹ ló fi ń yẹ ni. Ọ̀rẹ́, kí ló rí sí náà? Àwọn ìyàwó wa, tí relationship ẹ bá tún continue. Ó wà okay. Orí spirit yẹn bóyá flow láàrin wọn. Ẹ náà, mo ti máa ń sọ náà pé anytime tí ìyàwó ẹ bá tó bá meet ìyàwó mi, a tún transfer sórí àwọn ọmọ wa náà, you know. You know, it's gonna be a beautiful thing, you know. And I'm going to tell you now. Yes, it's a very good. I'm happy to see you. Yeah, mo sọ fún na mo ní pé tó bá ti dé pé ó máa like láti rí ẹ. Èmi o. Yeah. Anytime wọ́n free láti wá sí ibà. Anytime bá ṣàtìlẹ́yìn lè lọ síbi iṣẹ́ kí ẹ máa wá drop wọn sí ibà. Wọ́n lè wà látọ̀dọ̀ mi náà, wọ́n lè wà bíbà látàárọ̀ dalẹ́. Mo sọ fún ẹ náà, mo sọ fún ẹ. No, yẹn náà wà okay. Ẹ jẹ́ ká sáré dé store tí àwa fẹ́. All right, baby. Mo ń bọ̀. All right, take care. Yeah. Ẹ wo kí lẹ fẹ́ jẹ? Anything ẹ ṣe fún mi lẹ́nu. Ẹ kọ́kọ́ jókòó náà tẹ̀ jẹ́ kọ́kọ́ jókòó náà. Anything ẹ bá fún mi máa jẹ. Kí lẹ fẹ́ bí kí lẹ fẹ́? Bí àwọn bọ́gà yẹn kí mi náà tiẹ̀. Bọ́gà bíi báwo? Mo pé àwọn tó máa ń tà náà bí àwọn pizza yẹn tó máa ń tà fún alẹ́ kòkó mú mo púpọ̀ ìdàbí tí wọ́n try tí ìgbà rẹ̀. Okay, bọ́gà lẹ fẹ́. Wọ́n sọ fún ọkọ̀ wà fún mi, ó máa ṣe fún mi. Bọ́gà bí agbárí bọ́gà bí. Okay, máa get bọ́gà fún yín. Fáṣọrun. Ọ̀gá. In fact, inú mi dùn gan lẹ́ni, in fact. No, mi ò láì nǹkan tó sọ ń bẹ̀ àtọ̀ kò yẹ kó sọ̀rọ̀ báyẹn. Ọ̀rẹ́ kí ni mo sọ? Báwo wá ṣe máa sọ fún káwọn ìyàwó wa méjèèjì pé káwọn náà kọ́ ní bá ṣe rí? Ṣé bí ìdùnnú ẹ ni pé kíyàwó tèmi àti ìyàwó ẹ ìdùnnú àwọn méjèèjì tó mọ̀ pé èmi àti ń bára bọ̀ láti kékeré. But kò mí. Sórí bí wọ́n ṣe wà ń sìn báyìí tán bá lọ sọ pé wọ́n di ọ̀rẹ́ wọ́n máa kó síjà láàrin wá nínú àwọn nǹkan tí wọ́n lè gbà. Ọ̀rẹ́ calm down. Gbogbo àwọn Naija mentality mo ti máa ń sọ fún ẹ kó wá bí kò sí. Amẹ́ríkà níbí, Amẹ́ríkà lọ pé bí. Let me tell you something, jẹ́ kí n sọ ọ̀rọ̀ kan fún ẹ. Ó lè fi mentality Nàìjíríà. Tó mọ̀ pé bí mi ṣe understand ìyàwó mi, bẹ́ẹ̀ ni ìwọ náà ṣe understand ìyàwó ẹ. Bẹ́ẹ̀ni. Èmi àti ẹ̀rẹ̀ tí understand ara wa. Àwọn ìyàwó wa, àwọn ṣẹ̀ mọ́ra wọn ni. So ìbáṣepọ̀ wa kò lè dán mọ́rán mọ́ nìyẹn o. In fact, mo ti máa sọ fún ẹ, number one, bá ṣe jọjọ́ rẹ̀ yìí sìn, kí ìyàwó ẹ àti ìyàwó mi kọ́ tún jọjọ́ rẹ̀. Káwọn ọmọ wa kọ́ tún jọjọ́ rẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣe mọ́ ń sọ fún ẹ. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé ń jà ní? Ẹ wò bàbá Amẹ́ríkà. Bó ni ọmọ tó àbí? Ṣé ti ọ sọ pé ó dà pé ẹ fẹ́ ní bànà ṣé ti ó ti yá. Ó ti yá gidi gan. Ó ṣògan lójú yín. Ẹ ṣò lójú mi. Bẹ́ẹ̀ ni. Ẹ wò bàbá inú mi dùn àti rí ṣé ọ̀rẹ́ mi yìí ó ní problem gan. Kí ni problem? I don't know. Ṣé kí ló burú pé okay o bó ṣe jọ́ ọ̀rẹ́ mi ń sìn ìyàwó mi mo introduce ẹ sí ìyàwó ẹ wọ́n tún jọ ń ṣọ̀rẹ́ pé kọ́jọ́ máa ṣọ̀rẹ́ kí gbogbo ẹ lè máa wọnú ara wọn kọ́ tún transfer sórí ọmọ. Ó ń bá mi jàre lórí. Ó dà. Ṣé ẹ̀yin nǹkan tó sọ yẹn ṣé ẹ̀yin support ẹ̀? Báwo ni èmi àti ẹ̀ àtijọ́ mọ́ra láti kékeré àti ìṣọ̀rẹ́ wa bọ̀? Ìyàwó mi ó ṣẹ̀ mọ ìyàwó tiẹ̀ ni. Wọ́n ti dàgbà. Ṣé tẹ̀wọ́ pé obìnrin wọn ò rí bí ọkùnrin? Mo sọ pé bọ́n ṣe wà yẹn tó bá ti close jù wọ́n máa fàjà láàrin wa. Wọ́n fẹ́ kí so the basic ká fún ọ ní distance. Ká dọ̀rẹ́. Bẹ́ẹ̀ méjèèjì ṣe dọ̀rẹ́. Ìwọ ò dé fẹ́ bẹ́ẹ̀. Èmi ò fẹ́ káwọn ọmọ wa náà kó tún transfer látòrí àwa lọ sórí àwọn ọmọ wa ṣé ní ti wrong nínú ẹ ní ká fọwọ́ wọwọ́. Lọ́wọ́ fi mọ́. Ọkọ̀ rẹ̀ tí o níbi tí o sọ̀rọ̀ dé ó dà ìpọ̀ ní làákàyè but làákàyè tiẹ̀ náà ó tún wá important. Ọ̀gá ti tí mo sọ but àlè obìnrin lobìnrin máa jẹ́ tó ti yé yín ẹ jẹ́ káàbọ̀ tó tún ní làákàyè jù wá lọ ká bá wa dá sí ẹ̀yin ìyẹn wa nílé. Ǹjọ́ da bí àwọn méjèèjì ṣe jẹ́ ọ̀rẹ́ tó dá kí ìyàwó wọn náà kó tún jẹ́ ọ̀rẹ́ bákan náà àbí kò dá torí obìnrin lọ dalẹ̀. Ẹni pé mi náà máa sọ pé ọ̀rẹ́ tèmi dá. Ṣó dá dé àbí kò dá ẹ bá lọ sí comment section ẹ bá wa kọ́mẹ́ǹtì bóyá ó dá àbí kò dá ṣẹgbọ́n ẹ ṣe gan. Àwọn aráàlú gan máa support gbòdì.